Africa Content TV. Àwọn kan ọmọ tèmi wá pọ̀ gan. Bọ̀ ọmọ mi lè wọ́. Òní ní àwọn èèyàn mọ̀. Mi ò gáwó. Ọmọ fàṣẹ ìgbà aláyé ni mí. Ìgbà òkè. Ìgbà yọ gáwó sí ọmọ mi ní ọ́. Mi ìṣíní gbà pé mo wà. Àjọ wà ní. Orí ìṣíní ó mọ̀ pé mi máa ṣe. Ìgbéraga ni. Ẹ̀gbọ́n kí kò sí. Ọmọ gómìnà state. Ọ̀nà wọn. O mọ̀ ẹ́ tẹ́lẹ̀ wá ní. Tọ́mọ bá lọ pọ̀, ó máa tó wa. Dáa máa bá. Àrẹ àwọn wà ní ẹgbẹ́ máa lọ àwọn tẹ̀lé fẹ́. Dáa máa bá.